sí terrorist gbogbo ilẹ̀ Yorùbá là ń sọ nípa ẹ̀rọ gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. Olóyè Adéyẹmí Sunday Igboho ti bínú tán ó ti sọ̀rọ̀ ẹ farabalẹ̀ ń play àwọn fídíò kan fún yín ẹ̀yin náà rántí pé ní bíi ìjẹta tàbí jẹrin ní fọ́nrán kan jáde síkànnì ayélujára níbi tí Sunday Igboho tó ti lo face cap eléyìí tí wọ́n kọ APC sí tí fi jẹ́ pé ó ti sọ́pọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu eléyìí tó fẹ́ ṣe second term. Lẹ́yìn ìgbà tí fọ́nrán náà jáde àwọn kan jáde síkànnì ayélujára wọ́n ní Sunday Igboho wọ́n ló ti dalẹ̀ Yorùbá pé ẹni tó bá sì dalẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni tó bá dalẹ̀ òun láàfin kófá. Sunday Igboho ti wá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn àwọn nǹkan wo ló sọ àti pé kí nìdí tó fi sọ́pọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́ lẹ́nu ẹ̀ tí n bá ti play fídíò náà fún wa fún yín ṣe ẹ tún wá rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa dúpẹ́ ẹ máa yọ̀ ẹni tí ó gbà wálẹ̀ lọ́wọ́ àwọn agbébọn tó ti dé wọ́n ti fún Sunday Igboho lómìnira kí wá tún ṣe pé wọ́n fún un lómìnira lásán ìròyìn ayọ̀ tún wà ń bẹ̀ kí ni ìròyìn ayọ̀ tó wà ń bẹ̀ gbogbo ẹ̀ láàjọ yànnàná ṣùgbọ́n ń kọ́kọ́ mú wá fún yín ní ti Adéyẹmí Sunday Igboho ń tó sọ ẹ kọ́kọ́ gbọ́n tó sọ mò ń bọ̀ ẹ má ìlọ bí kankan ń wà sàlàyé àwọn kankan fún yín ń wàá sọ ìtumọ̀ ní ti Sunday Igboho sọ ń tó sọ fún yín. ẹni tó bá ní kí wọ́n tẹ̀lé Tinubu náà yóò sọ̀kò tọmọtọmọ. Sunday ó máa ṣe é máa ṣòfò àwọn gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yóò sì wọlé second time. àwọn tó bá wà nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó ní láti support Tinubu. Fídíò náà gùn jù bá ń lọ ṣùgbọ́n ẹjẹ́ ìyànnà náà fún yín ẹ má lọ ibì kankan ìròyìn ayọ̀ tí mo ní ń bọ̀ ẹ má gbàgbé ń play fídíò yẹn náà fún yín. Adéyẹmí Sunday Igboho ti fẹ́ gbá wálẹ̀ ṣùgbọ́n ẹ rí pé ó ṣépè kan pẹ̀lú tó bá ní kó wọ́n mọ́ tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ wọlé second term èèyàn ló àti bíi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣépè fáwọn náà ó wá ní ìdí ni o kì í ṣe pé òun mọ̀ sọ́pọ́ọ̀tì Tinubu. Gbogbo yín náà lè rántí lọ́dún 2021 nígbà tí àwọn agbébọn tí ń yabo ìlú Ìgàngán èyàn lọ́yọ̀ state ẹ mọ̀ pé Sunday Igboho òun ló ṣáájú àwọn tí wọ́n lọ lé àwọn agbébọn kúrò ńbẹ̀. Lẹ́yìn ìgbà náà ló bọ́ sínú wàhálà ló bọ́ sí páńpẹ́ ayé ló bọ́ sí páńpẹ́ ààrẹ wa àná èyàn president Muhammadu Buhari. Ó ní gbogbo ọdún tó ń fi wà nínú páńpẹ́ kò sẹ́nì kankan tó yà sóhun ó ní wọ́n pa àwọn ọmọ lẹ́yìn òun tó ń lọ bíi méjì ó ní gbogbo fámìlì òun kò sẹ́ni tó ránṣẹ́ sí wọn ìyá àwọn tún lọ sí orí struggle náà ó ní òun wá rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbà òun lẹ̀ lẹ́yìn ìgbà tí Ládọjà tó lọ bẹ̀bẹ̀ fóun ṣerú ẹni bẹ́ẹ̀ lẹ́wọ́ ní kó wọn ọmọ tẹ̀lé ó lẹ́yìn tó bá ní kó wọn ọmọ tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu ó bùn ún lépè tọmọtọmọ ẹgbọ́n sáà lè sọ pé Sunday Igboho sáà lè sọ pé ó dalẹ̀ ọmọ Yorùbá àbí ò dalẹ̀ gẹ́gẹ́ bí ìtẹ́yìn náà gbọ́ látẹnu ẹ̀ ẹ wá má gbàgbé mo sọ fún yín nínú fídíò kan náà ní Sunday Igboho ti sọ pé ìròyìn ayọ̀ ti dé fọmọ Yorùbá ẹ̀yin náà mọ̀ yìí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn agbébọn wọ́n ń dààmú Kwara wọ́n ń dààmú Ogun State wọ́n tún ń dààmú àwọn ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan Sunday Igboho ti wá bá bàbá Tinubu sọ̀rọ̀ kí ni nǹkan tó sọ ẹ má jẹ́ ń pọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ ń play fídíò náà fún yín kẹ́yìn náà mọ̀ pé ẹni tí ó gbà wálẹ̀ èyàn Sunday Igboho ó ti dé sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń bọ̀ náà ẹ má gbàgbé ń wà sàlàyé àwọn nǹkan kan fún yín àwọn nǹkan kan tó tún ṣẹlẹ̀ tẹ́yìn ò tún mọ̀ ẹ kọ́kọ́ gbọ́ ìròyìn ayọ̀ ti dé ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ látẹnu Olóyè Adéyẹmí Sunday Igboho mò ń pọ̀ ẹ má lọ ibì kankan mo wà pẹ̀lú yín náà ni ẹ bá subscribe yín sórí YouTube channel yìí a máa ń fọ yín tán dé a máa ń gbé yín débẹ̀ a máa ń jà yín tán. Security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí bẹ́ẹ̀ lọ ọjọ́ bẹ́ẹ̀ lọ tí ẹ̀ lè fèsì àwọn terrorists tó ń disturb wálé bẹ́ẹ̀ ni bàbá ní a wá sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ ẹ̀ kó fèsì àwọn terrorists yẹn àti Kwara ni o àtẹniwé ẹ̀ ni o ẹ lè wọ bẹ̀ mo ní bàbá mi á sì jù ẹ lọ ọlọ́dẹ fàṣẹ sí àwọn bàbá yẹn kó bàbá Tinubu sọ bàbá ní terrorist ni àníkẹ́ fèsì mo ní bàbá terrorist náà là á fèsì kò sí tó kí n fọlá àwọn fúlàní tẹ́ bá ti dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àdéhùn alápẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist wọ́n ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lòkó kọ́ mọ̀ lòlù àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àríjà àwọn yẹn rẹ lọ kọ̀wé wa ẹ bá ń pàtẹ́wọ́
ṣe bí mo sọ fún yín mo níròyìn ayọ̀ ti dé. President Bola Ahmed Tinubu ó ti ní Sunday Igboho kó lọ pé àwọn ọmọ tó lágbára lórílẹ̀‐èdè ní ilẹ̀ Yorùbá, àwọn tó nífọ̀n léèkánná tó lágbára là ń sọ o, kì í sáwọn jẹ̀ǹkúrẹ́dí èèyàn o, àwọn ọkùnrin tó tọ́nà dárìn tí wọ́n lọ bíi 50. Sunday Igboho kódà ó lóun ó rí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ti wá ní kí wọ́n lọ kọ lẹ́tà wá tó jẹ́ pé àwọn yẹn ni wọ́n dúró gbágbágbá sí gbogbo bodè pátá tó wọ orílẹ̀-èdè Nàìjíríà, tó wọ ilẹ̀ Yorùbá, ẹ má bínú, kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà là ń sọ, tó wọ ilẹ̀ Yorùbá. Àwọn yẹn ni wọ́n mọ jàjàgbara fọmọ Yorùbá tó jẹ́ pé wọ́n mọ gbé bàbá Tinubu ó ti wá fẹ́ buwọ́lù tó jẹ́ pé àwọn yẹn ni wọ́n dúró sí gbogbo bodè tó wọ Kwara, gbogbo bodè tó wọ Ogun State tó jẹ́ pé wọ́n mọ jàjàgbara kó tó yẹ pé àwọn ọmọ Yorùbá nìkan ni wọ́n mọ dáàbò bò kó lọ́wọ́ àwọn agbébọn. Sẹ́mi kó mo sọ fún yín, mo ní ọkùnrin takuntakun ní Sunday Igboho. Àwọn kan tí wọ́n á sọ yìí pé ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá sáà wá lè sọ pé ọ̀dàlẹ̀ báyìí. Ẹ̀yin náà tún wo oríire míì tó tún mú wá. Lóòótọ́ a ti mọ̀ yìí pé ní tí ẹ̀ ń sọ pé Yorùbá nation ó ṣeéṣe kọ́ mọ́ ṣeéṣe mọ́. Pẹ̀lú táwa náà ti rí pé Sunday Igboho ó ti bá ìjọba lọ, ó ti join APC. Ṣùgbọ́n lèyí tó tún mú wáyé náà ìròyìn ayọ̀ tún ní. Torí pé tí Sunday Igboho ń jà fún gbà náà ni pé a ní àfẹ́ kọjá ipá àwọn ọmọ Yorùbá ó wà jẹ́ pé àwọn kan mọ dìpáńpàdìkúkù, àwọn àgbẹ̀ wa wọn ò ní lè lo oko débi pé kí nǹkan oko kó sùn wá bọ̀ ká lè máa jẹ ká máa mú bó ṣe wù wá. Ṣebí náà wọ́n ń jà fún gbà náà. Tẹ́ ẹ bá gbàgbé nígbà táwọn Fúlàní agbébọn tí wọ́n lọ yabo ìlú Gàngán náà ni ó fa gbọ́nmi sí omi òtún gbà náà. Ẹ rí i pé ìròyìn ayọ̀ ni. Ẹ̀yin olùfẹ́ mi ẹ má gbàgbé subscribe yín sórí YouTube channel yìí. Ẹ wá má gbàgbé, ẹ jẹ́ ká jọ gbéyẹ̀wò, ṣé ká gba Yorùbá nation ni yóò pè ọmọ Yorùbá ni, àbí ká tẹ̀lé tí Sunday Igboho ń sọ pé ká mọ̀ yìí pé àgbà Yorùbá nation mọ́, ká bá Tinubu lọ. Tọ́mọ Yorùbá bá ti bá Tinubu lọ, ká jẹ́ yìí pé àwọn èèyàn ńláńláńlá, àwọn tó tọ́nà dárìn tí wọ́n tó bí 500, tí wọ́n tó bí 50 sí 500 ní Sunday Igboho pé ká ní pé àwọn ni wọ́n mọ̀ bá ní sọ gbogbo bí tó wọlé Yorùbá tí ìjàmbá burú, ìjàmbá kankan ò fi ní ṣe ọmọ Yorùbá. Kí lẹ lérò pé ká bá lọ́nà méjèèjì? Oríire lèmi lérò pé ó ṣẹlẹ̀ sọmọ Yorùbá, torí pé bàbá ní àwò náà ààrẹ tó wà ń bẹ̀ lówó ọmọ ilẹ̀ Yorùbá ni. Tí Sunday Igboho ọba support ẹ̀, ta ló fẹ́ support? Ṣé Peter Obi ọmọ Ìgbò ni kò support, àbí kò ní dandan lá òun fẹ́ túlù mọ́ ẹni tó jẹ́ ọmọ bàbá rẹ̀ lórí? Ó sì ní onílù kì í fẹ́ kó tù. Ẹ̀yin olólùfẹ́ mi, mo mọ̀ pé ẹ mọ̀rọ̀ gbọ́ ju àwa tá à ń sọ lọ. Kí lè ro tiyín? Ẹ bọ́ sínú comment section, ẹ subscribe èyí sí YouTube channel ẹ kẹ́ wá sọ èrò tiyín síbẹ̀.